You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video. Orí ìyá fi lé èmi gùn mi o, sọ̀pọ̀ náà fi lé èmi ọmọ mi. Ọkùnrin wọ̀ kúkú wọ̀n pẹ̀sẹ̀ ọmọ ọlọ́mọ bọ̀ kú. Dákun bá alé kòrónà lọ. Àṣẹ. Ọmọ aráyé pè ló kọ bá alé kòrónà. Àṣẹ. Àṣẹ. Nítorí aṣọ kan torí ẹ̀yìn. Àbẹ̀kẹ́ mojú bàá bàbá mi o. Ọmọ adé ilé àdúgbò náà mojú bàá bàbá mi. Ọba lé síra bàbá mi àbúrò mi. Ìbáṣẹ. Wọ́n fi bọ́jẹ̀ mú ọ̀tọ́rọ́ rẹ̀ o. Mo wájú bàyá mi, ọ̀yá ló yá o. Àfìlà lóko ló gbọ́ ẹ̀rọ ọ̀pọ̀ yá. Èyí ọ̀yà yé o. Ọyọ́ fi sápá jiyàn o, ìyá bàbá mi ò fẹ́ jẹ ọjọ́ tó bí ìṣèdò. Bọ́yá bá jà kẹ̀tàn, ọya abálákẹ̀ dàrú ẹ mọ̀ bọ́. Àbẹ́yìn ògbóni lóko. Ẹ mọ̀ bọ́ kájọ tó. Ògún òde lọ́yà o. Èyí ọ̀yà yé o. Ọ̀ṣun gbàyàwó ọgbà lékeleke ọgbọ̀ya kan lọ́yà bá ń yọná lẹ́nu ọyá wa ń yọná lẹ́nu wò àjẹ́ ọ̀run lọ́yà ó ní èyí ò lè kó òkè. Èpo ọ̀yà o. Èyí ọ̀yà o àjẹ́ ọ̀run lọ́yà o èèpọ̀ ọ̀yà o. Àyùbọ̀ ọ̀yà o ọyọ́ òrìrì. Ọyọ́ òkè kú yóò fi sápá jiyàn lónìí o ìyá mi ò fẹ́ jẹ ìpàjọ tó bí ìṣèdò. Bọ́yá bá jà kẹ̀tàn ọ̀yà abálákẹ̀ dọ́rùn àjẹ́ ọ̀run lọ́yà ẹ mọ̀ pé ẹ mọ̀ sá o àjẹ́ ọ̀run lọ́yà. èèpọ̀ ọ̀yà o. Èèpà ọ̀yà. You are welcome to ATYHO TV. If you are new on this YouTube channel, please kindly subscribe and turn on the notification button so that you can be notified whenever we upload another new video.